adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́ba tí ó fún wa ní ìjókòó ìjó adúpẹ́ fún. Bàbá wa gba àdábánijà Ọlọ́run járe yín pẹ́. Mọ̀sẹ̀ yín lọ́fọ̀ tí ó ṣẹ̀ wá. Àmín. Bàbá wa gba Amirul Jaish. Ọlọ́mọ̀sẹ̀ léyìí lásọmọ fún yín. Àmín. Ọlọ́mọ̀sẹ̀ járe yín pẹ́. Àmín. Ara ayé tí ń gbádùn yín báyìí mọ̀jà ara ọ̀run yóò ti pè yín ní ìsìn. Àmín. Wala hawla wala quwwata illa. Bàbá wa gba tí gbogbo àwọn ulama wa tí wọ́n wà níwájú. Bàbá wa gba fọ́rìn ọlọ́dàkùn mọ́ yọ yín níṣẹ́. Àmín. Ọlọ́run o ń tẹ́ fẹ́ lọ gbà lọ́la yẹn dákun má ṣe ń pọ̀ sí yín. Àmín. Ẹ̀mí gígùn ní kẹ́ fi lò. Àmín. Wájẹ́ lẹ́yìn ó tún jẹ́ èyí tí ó tún máa jẹ́ àlékún orí nínú ayé yín. La hawla wala quwwata. Mo kí gbogbo àwọn team Narom ọlọ́dàkùn mọ́ dà yín láàmú. Àmín. Bàbá wa Muhammadu Saidu bàbá wa Narom ọlọ́dàkùn má ṣe wọn lọ́fọ̀ tí ó ṣẹ̀ wá báyìí. Àmín. Ọlọ́run jẹ́ wọn bá wa kalẹ̀. Àmín. La hawla wala quwwata. Bàbá wa Gaothu ọlọ́dàkùn má ṣe léyìí láti mọ̀ fún yín. Àmín. Má ṣe léyìí láti mọ̀ fún yín. Àmín. Gbogbo ohun tí ẹ ní kó bá yín kalẹ̀. Má fi bẹ̀yẹn lẹ̀ o. Bọ́tàgbèrò òpó tí ẹni ẹ kó bàjẹ́. Sátí àtò làṣẹ kò ní bàṣẹ. Gbogbo tí ẹni kó bá yín kalẹ̀. Bọ́tàgbèrò òpó tí ẹni ẹ kó bàjẹ́. Sátí àtò làṣẹ kò ní bàṣẹ. Owó tí ẹni kó bá yín kalẹ̀. Ọmọ tí ẹ bí bọ́tàgbèrò pon tí ẹni yẹn kó bàjẹ́ Sátí àtò láṣẹ. Innal ladhina amanu wa amilu salihat kanat lahum jannatul firdausi nuzula khalidina fiha la yabghuna anha hiwala qul law kana al-bahru midadan li kalimati rabbi lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi walau ji'na bimithlihi madada qul innama ana basharun mithlukum yuha ilayya annama ilahun wahid faman kana yarju liqa'a rabbi falyamal amalan salihan wala yushrik bi ibadati rabbih ahada. Sadaqallahu maulana al-azim. Allahu akbar. Àbá àgégbè lẹ́yìn yín ọ̀dọ̀ Sheikh Foreign ẹ dákun ẹ máa bọ̀ wá báwọn lẹ́yìn yín ọ̀dọ̀ Sheikh Foreign wọ́n ní gbogbo àáfàá tó kù ká mọ̀ tó yìí lọ tí àáfàá Foreign bá ti sọ̀ kalẹ̀ tí àáfàá Foreign bá ti sọ̀ kalẹ̀ ọmọ wọn ni